When I think upon your goodness. Amen. Praise the Lord. The Lord is good. A gbé Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù, a gbé yín ga, Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Fún oore àti àánú tá a rí gbà, Ọlọ́run gba àyè wa. À ń lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa máa bá wa lọ. Nínú ọ̀rọ̀ yín, ìyè wa kó ṣí. Ó ti rí bẹ́ẹ̀. Kára àánú gbà ó. Jésù Olúwa wa. Àmín. Orúkọ mi ni Prophet Gabriel Olúmídé Kúmúyì, tá a wá láti ìjọ Take Back Your Glory Miracle Ministry ní nọ́mbà 15 Ketu Alápẹ̀rẹ̀ Street ní Èkó wa níbí. Mo gbàdúrà fún wa pé lórúkọ Jésù èmi àti ẹ̀yin àwòrán àánú gbà. Ohun tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí láì gba ara wa ní àkókò, òun ni mo pè ní àṣírí nípa àánú. Ẹ jẹ́ lọ sínú ìwé Matthew chapter 5 from verse 7. Matthew 5:7. Matthew 5:7. Matthew chapter 5 from verse 7. Alábùkún fún ni àwọn aláàánú nítorí wọn ò rí àánú gbà. Alábùkún fún ni àwọn aláàánú nítorí pé wọn ò rí àánú gbà. Nǹkan máa ń wà tó máa ń yà mí lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ sí ìpàdé àánú, òjò àánú, orí òkè àánú, inú igbó àánú, aginjù àánú, tí odò àánú, tomi àánú, handkerchief àánú, òróró àánú, onírúurú oyin àánú. Síbẹ̀ wọn ò rá àánú gbà nítorí pé wọn ò mọ ohun tá à ń pè ní àṣírí nípa àánú. Apá kìíní ni mò ń sọ̀rọ̀ lórí rẹ̀ láàárọ̀ yìí, ẹ̀yin ọmọ Ọlọ́run. Èmi náà ti wà lára àwọn victim yẹn rí. A ti lọ sórí òkè káàkiri aginjù, káàkiri gbogbo bí ìsọjí torí pé à ń wá àánú. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé àánú tá à ń wá kiri bá a ti ń wá tó ló ń sá nítorí pé a ò mọ àṣírí rẹ̀. Ohun tí ènìyàn ò bá ti mọ àṣírí rẹ̀ kò lè ṣiṣẹ́ fún ènìyàn. Bí èèyàn bá ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ò bá mọ bó ṣe ń operate ẹ̀, kò sí ni kò lè wúlò fún. Ṣe ló kàn máa dàbí igi lásán lọ́wọ́ ẹ̀ ni. So ohun tí èèyàn ò bá ti mọ àṣírí ẹ̀ kò lè ṣiṣẹ́ fún ènìyàn, kò lè bòyàn láṣírí. Tó o bá fẹ́ mọ àṣírí àánú, o gbúdọ̀ tẹ́tí sílẹ̀ dáadáa láàárọ̀ yìí. Ó máa ràn ẹ́ lọ́wọ́ gidi gan. Kó má kàn di pé mo ṣoore fúnyàn kò gbè mí, gbogbo èèyàn tá kún ẹ̀pù náà ibi ló fi ń san. Àṣírí ibẹ̀ ni pé o ò tí ì mọ àṣírí oore tó ń ṣe, o ò tí ì mọ ohun tá à ń pè ní àánú, o ò tí ì mọ àṣírí àánú. Àwọn èèyàn lè máa sọ̀rọ̀ nípa àánú káàkiri orí rédíò, orí tẹlifíṣàn, orí òkè, káàkiri gbogbo aginjù ní ìjọ, ṣùgbọ́n kó má mọ àṣírí tó wà bẹ́ẹ̀, àṣírí nípa àánú. Jésù Olúwa ló kọ́kọ́ jẹ́ ká mọ àṣírí nípa àánú. Òun ni olùkọ́ tòótọ́. Ó sọ fún wọn pé alábùkún fún ni àwọn aláàánú nítorí pé wọn ò rí àánú gbà. Sọ fún ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ pé wàá rà àánú gbà. Bẹ́ẹ̀ ni yẹn ò bá gbọ́ dáadáa, kúkú sọ fúnra rẹ pé èmi á rà àánú gbà. Ohun gbogbo tẹ́nìyàn bá ń ṣe láyé tí ò bá ti sá àánú níbẹ̀ bí aláṣẹdànù ni. Àánú jẹ́ ohun tó ṣe pàtàkì gan fún gbogbo ẹ̀dá ènìyàn láyé. Ìwàláàyè rẹ àánú ni. Àṣírí nípa àánú. Alábùkún fún ni àwọn aláàánú nítorí pé wọn ò rí àánú gbà. Èmi á rà àánú gbà ń tèmi. Kí ni àánú? Àkọ́kọ́, àánú ni gbígba ohun tó ṣiṣẹ́ fún àti ohun tí ò ṣiṣẹ́ fún. Ohun tó ṣiṣẹ́ fún àti ohun tó ṣiṣẹ́ fún. Fún àpẹẹrẹ, Jésù Olúwa sọ pé alábùkún fún ni àwọn aláàánú torí pé wọn ò rí àánú gbà. Ìyẹn túmọ̀ sí pé ohun tó ṣiṣẹ́ fún, tó o bá ṣàánú fún yàn, wàá rà àánú gbà padà. Ohun tó ṣiṣẹ́ fún nìyẹn. Ohun tó ṣiṣẹ́ fún, ìyẹn túmọ̀ sí pé bóyá bàbá rẹ ti ṣàánú fẹ́ nìkan, ẹni yẹn wá padà san àánú yẹn fún ìwọ. Ṣé o ti rí pé ìwọ kọ́ ló ṣiṣẹ́ fún, bàbá rẹ ló ṣiṣẹ́ fún? Fún àpẹẹrẹ, tá a bá rí Dáfídì àti Jónátánì, ẹ rí pé ọ̀pọ̀ ìgbà ni Dáfídì ò bá ti kú lọ́wọ́ Sọ́ọ̀lù bàbá Jónátánì, ṣùgbọ́n nítorí pé Jónátánì ṣàánú Dáfídì kò jẹ́ ó kú. Ó fẹ́ràn rẹ̀, ó ṣàánú ẹ̀ kò fẹ́ kú. So nígbà tí Jónátánì kú, Dáfídì wá wò pé ó yẹ kó ń san orí àánú yìí padà. Ó ní ẹnìkan a kò ní ìdílé Dáfídì bí kémi kó ṣe oore Olúwa, kémi kó ṣe àánú Olúwa fún. Ẹ wá rí pé ẹni tó wá kàn, ẹni tó rí yẹn kàn, tá àánú yẹn kàn, irú àwọn ẹni tí Dáfídì máa ń kórìíra. Dáfídì kórìíra arọ gidi. Wọ́n jẹ́ kó yé Dáfídì pé arọ ló kù o. Dáfídì ni ẹ máa mú bọ̀, ẹ jẹ́ ó máa jẹ kó máa mú níwájú mi lórí tébù mi. Ó jẹ tí ń bá jẹ náà ni ó máa jẹ títí ọjọ́ ayé rẹ̀. Àánú nìyẹn. Ìyẹn túmọ̀ sí pé àánú téèyàn ò ṣiṣẹ́ fún. Fún àpẹẹrẹ, àwọn ọmọ mi kan wọ́n ń lọ sí ilé ìwé, ìyẹn ní àwọn coaching lesson. So nǹkan pọ̀ lọ́wọ́ mi ní àwọn táìmù ìgbà yẹn.
so wọ́n máa ń lé wọn. Lọ́jọ́ kan wọ́n wá gbé kan nínú wọn dìde pé kí ló dé tí wò san owó lẹ́sìnì táwọn ẹgbẹ́ ń san oníkan pọ̀ lọ́wọ́ dáadé ta ní dáadé ẹ gan ló bá dárúkọ mi. Ìyẹn bá ní ṣé kí n ṣe Prophet Kúmúyì tó máa ń gbàdúrà báyìí tó máa ń ṣe bá mi ìmọ̀ pọ́ mu ẹ̀ ní ẹ̀ jókòó ó ti ṣàwọn orí kan fún mi ló ti gbàdúrà fún mi ló ti ṣe kinní kan àbúrò ẹ̀ ń kọ́ àwòwà kíláàsì kejì sọ fún pẹ́ẹ́nì tàbí tó bá rí ni kọ́ múlẹ̀ ṣẹ́ ti rí bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ yẹn kọ́ ló ṣiṣẹ́ èyí tèmi ṣiṣẹ́ tí mi ò tiẹ̀ ẹni tó ń sọ mi ò mọ̀ ṣùgbọ́n iṣẹ́ tèmi ṣe é lẹ̀ àwọn wá ń kó èrè ẹ̀ wọ́n fi wọ́n lọ́kọ̀ bá ní wọn máa lé wọn bí ajá so òun ni n tó ṣiṣẹ́ fún àti níní ìtara fún ènìyàn lórí ìṣòro rẹ̀ níní ìtara fún ènìyàn lórí ìṣòro wà ní ìtara fún ẹnìkan nítorí ìṣòro ti àánú ni. Ìkẹta, kì í ṣe gbogbo àánú ló máa ń mú ẹ̀bùn tàbí owó dání. Ẹlòmíà ló ń ra àánú kò sẹ́ni tó ṣàánú fún un. Kì í ṣe gbogbo àánú ló máa ń mú owó dání. Kò dìgbà tó bá fún ẹ lówó tàbí tó fún ẹ lẹ́bùn kó tó di pé wọ́n ṣàánú fún ẹ. Ó lè wà ní bus stop kẹ́ni yẹn dẹ̀ wò ẹ́ kó má tiẹ̀ jẹ́ pé bóyá o mọ̀ rí kódà madam ẹ wọlé ẹ jẹ́ ń gbé yín síwájú àánú ni. Torí ẹlòmíà máa gbé dáàdì láti yọ tí mo ti dáyé ẹnìkan ò ṣàánú fún mi ní irọ́ ló pa torí pé òun ohun tá à ń pè ní àánú ò mà ṣírí àánú. Ìkẹrin, àánú jẹ́ ẹ̀mí tàbí ẹ̀dá kan tó máa ń lọ tó máa ń bọ̀. Ìwé Sáàmù fi yé wa bẹ́ẹ̀ ó ní pé ire àti àánú yóò máa tàn mí lẹ́yìn. Ohun tó bá ń tọ̀yàn lẹ́yìn yẹn túmọ̀ sí pé ohun tó lè sọ̀rọ̀ ohun tó lè ríran ohun tó lè gbọ́ ohun tó lè rìn lọ rìn bọ̀ ni ohun tó ní èémí bíi tiwa ni so ẹ̀mí ni ẹ̀dá kan ni ire àti àánú ó ní yóò máa tàn mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Ibẹ̀ àṣírí mìíràn nípa àánú ó ní mo pè ní ọ̀tọ̀ ní ire ọ̀tọ̀ ní àánú nígbà mìíràn wọn àpọ̀jọ máa ń rìn pọ̀ ọ̀tọ̀ ní ire ìdí ẹ̀ ló ní Sáàmù fi sọ wípé ire àti kò sọ pé ire pẹ̀lú ire àti ohun tó bá ti ní àti nínú yẹn túmọ̀ sí pé wọ́n yàtọ̀ ṣùgbọ́n iṣẹ́ wọn lè jọra wọn gbà mí wọn jọ máa ń rìn pọ̀ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn sọ sínú ayé ara rẹ níbi tó wà pé ire àti àánú yóò máa tọ̀ èmi lẹ́yìn torí tó ṣe pàtàkì ni ẹlòmíì ibi gbèsè ló ń tọ̀ lẹ́yìn ní ọjọ́ ayé ẹ̀ gbogbo ṣùgbọ́n tí ire àti àánú bá ń tọ̀yàn lẹ́yìn bó o bá ta iyẹ̀pẹ̀ ó máa dowó fún ẹ nítorí ire àti àánú tí ń tọ̀ lẹ́yìn. So àṣírí nípa àánú tí mo tún lè sọ fún ọ ò ní pé kò sí ènìyàn tí àánú kò tí ì ṣiṣẹ́ dọ́dọ̀ rẹ̀ rí ó lè kéré ó lè pọ̀ wá gbọ́ kò sí kékeré àánú o kò sí ẹnìkan láyé yìí tí ire àti àánú ò tí ì ṣiṣẹ́ dọ́dọ̀ rẹ̀ rí. Bẹ́ẹ̀ ni àánú nígbà mìíràn wà kì í sọ fún ènìyàn pé òun bọ̀ kó tó dé so kò sí ẹnìkan láyé yìí ìwà láàyè rẹ àánú ni ọ̀rọ̀ tó ń sọ àánú ni ìrìn tó ń rìn àánú ni ibi tó ń rìn kọjá ìyàwó kan ti rìn kọjá ibẹ̀ tó ti dìbòjì fún wọn. So má sọ pé ọ̀hún tí ìṣòro fún mi má sọ pé mi ò tí ì ra àánú gbà rí ó ti rí gbà iyì rẹ ní òṣì nítorí pé ò máa ṣeré nípa àánú. Onísáàmù sọ pé ẹ fọpẹ́ fún Olúwa nítorí tí Olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé òjò tó ń rọ̀ lé ọ lórí àánú ni so kò sí ẹnìkan tí àánú ò tí ì ṣiṣẹ́ fún rí. Jẹ́ kí n sọ fún ọ nípa iṣẹ́ tí àánú máa ń ṣe. Àkọ́kọ́, àánú máa ń mú kí ènìyàn rí àánú gbà. Tó o bá ti ṣàánú o ò lè ra àánú gbà. Fún mi lówó ẹ̀gbọ́n mi ò ràn mí lọ́wọ́ àǹtí mi ò ràn mí lọ́wọ́ dáàdì mi ló fà á òun ò jẹ́ kí n ṣe débi tó yẹ kí n dé lọ ṣàánú fẹ́ nìkan. Máa sọ fẹ́ lómi ẹ bá sọ kí dáàdì tí mi ò rẹ́rí bọ́dì tó ṣàánú fún mi pẹ̀lú èjì mi máa béèrè lọ́wọ́ ẹ pé èèyàn mélòó níwọ̀n náà ti ṣàánú fún rí. Olórin kan sọ pé who you help èèyàn mélòó níwọ̀n náà ti ṣàánú fún òun fẹ́ kán ṣàánú fún ẹ ìwọ fẹ́ ṣàánú fún yàn ó lè ra àánú gbà tó o bá ṣàánú fún yàn lọ ṣàánú fẹ́ nìkan. Jẹ́ kó jẹ́ ìwà àti ìṣe rẹ tó bá ti jí láàárọ̀ kùtùkùtù wá ẹnìkan tó máa ṣàánú fún ọmọ kékeré tó súnmọ́ ẹ tó ń sunkún yẹn Ọlọ́run fẹ́ kó ṣàánú fún ni bisikíìtì 10 naira rà fún. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ pé alábùkún fún ni àwọn aláàánú Jésù Olúwa ló sọ bẹ́ẹ̀ òun lolùkọ́ tó dáa jùlọ ó ní nítorí wọ́n ń rí àánú gbà láì ṣe kán gbàdúrà fẹ́ kú sórí òkè Olúwa ṣàánú mi Olúwa gbé lóore dìde Olúwa gbé aláàánú dìde ìwọ náà lọ di olóore fẹ́nìkan lọ di aláàánú fẹ́nìkan lọ di ìbùkún fẹ́nìkan lọ di èsì àdúrà fẹ́nìkan jẹ́ kẹ́nìkan máa rí ẹ bí èsì àdúrà jẹ́ kó jẹ́ pé ìjọ tó bá ti rí kọ́ọ̀lù ẹ bá inú ẹ máa dùn bí ìgbà tó yẹ pé Ọlọ́run ló pè bí ìgbà tó yẹ pé áńgẹ́lì bẹ̀ẹ́ wò jẹ́ kó máa rí má jẹ́ kó máa rí ẹ kó máa yẹn bàbá kú béèrè náà kò ní fún wa discomi náà ni ó máa gbé wa sí. Bẹ́ẹ̀ ni lọ di èsì àdúrà àánú fún ẹnìkan so àánú máa mú kí ènìyàn rí àánú gbà iṣẹ́ àánú àkọ́kọ́ nìyẹn. Ìkejì, àánú a máa ṣògo lórí ìdájọ́ Bíbélì jẹ́ wíwá bẹ́ẹ̀
àánú a máa ṣògo lórí ìdájọ́ ẹ̀rí pé wọ́n bá fẹ́ dájọ́ fẹ́ lómi àmà ìgbà ẹnu máa mọ̀ kóun nílò àánú a máa bẹ̀bẹ̀ fún àánú. Olúwa ṣàánú o, Olúwa má jọ dá ẹjọ́ ìkó pọ̀ ju, Olúwa jọ dáhùn sílẹ̀ o. Àánú máa ń ṣògo lórí ìdájọ́. Irú ìdájọ́ tó kàn ti dá ọ níjọba oṣù àjẹ́ ìmèrè ẹlẹ́bọ lóògùn alápètà aláyájọ́ onígbètúgbètú, nígbà tí àánú bá farahàn, my God, ó ti di dandan ọ̀run máa disqualify gbogbo àwọn agbára tó ti dá ọ lẹ́jọ́. Mo sọ bí Násírì láti inú oyún wáyé pé ibi tí a ti dá ẹ lẹ́jọ́ lórúkọ Jésù ó yá kí àánú lọ jà fún wọn bẹ́ẹ̀. Oh my God, mo rò pé ẹni yẹn máa sọ̀rọ̀ dáadáa. Àní ibi tá a ti dá ọ lọ́jà, nínú omi, nínú igi, nínú ìsàlẹ̀ odò, níbikíbi ni, nílé bàbá, nílé ìyá, nílé àwọn ládùúgbò tó wà, níbi tá a ti ṣe ìdájọ́ rẹ lórúkọ Jésù ó yá kí àánú kó gbèjà rẹ níbẹ̀. Ìkẹta, àánú máa ń ṣiṣẹ́ ìrànlọ́wọ́. Àánú máa ń ṣiṣẹ́ ìrànlọ́wọ́. O fẹ́ rí ìrànlọ́wọ́ gbà, o nílò àánú Ọlọ́run. Bẹ́ẹ̀ni, má jẹ́ kí àánú kó jẹ́ àdúrà rẹ lójoojúmọ́. O nílò ìrànlọ́wọ́. Bí lè sọ pé kì í ṣe nípa ipá tàbí nípa agbára, bí kò ṣe nípa ẹ̀mí ìmísọ. O nílò ìrànlọ́wọ́, my God, o nílò ìrànlọ́wọ́ nípasẹ̀ àánú. Ìkẹrin, àánú máa ń mú kí àdúrà tètè gbà. Àánú máa ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà kan mo gbàgbọ́ pé àgbàkú tẹ́ ò bá ti gbàgbọ́ kó àdúrà Ọlọ́run kì í gbọ́. Ọjọ́ kan lọ́lọ́run pè mí pé ọmọ mi ò rí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ni, mi ò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ènìyàn bá ti gbàdúrà tó gbégbé ayé wà mímọ́, ó dídí lọ́kùn gbọ́ àdúrà, òun lọ́lọ́run ti ń gbàdá, ṣùgbọ́n òun lòún gbé gbèsè, òun lòún gbé pẹpẹ àdúrà kalẹ̀ fún gbogbo ènìyàn láti máa gbà. Ẹ wá wo ayé lónìí, pápá orílẹ̀-èdè Nàìjíríà bá ti ń gbàdúrà tó, bẹ́ẹ̀ni ogun pọ̀ tó, nítorí pé àánú ò tí ì farahàn. Àánú máa ń mú kí àdúrà tètè gbà. Wàá rí èmi nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, mi ń pẹ́ lórí òkè, ń bá lórí òkè lé ní màá délé ni, kì í ṣe pé mo mọ̀ ṣe, àánú ni. Ìwọ náà nílò àánú nínú ayé rẹ, o nílò àánú nínú iṣẹ́ rẹ, o nílò àánú ní gbogbo tó bá ń lọ. Ìkarùn, àánú máa ń mú ní di ńlá. Àánú máa ń mú ní ríra. Tá a bá wo Luke Proverbs chapter 11 verse 24, ó má kọ́ dàbí pé à ń sọ látàn. Proverbs 11:24, Proverbs chapter 11 verse 24, Proverbs 11 verse 24. Gbọ́n tó wí dáadáa, ó ní ẹnìkan wà tí ń túká, síbẹ̀ ó ń bí sí i. Ìyẹn tó wọ́n sí pé ẹnìkan wà tó ń ṣàánú, síbẹ̀ ó ń di ńlá, ń pọ̀ sí i. Ó ní ẹnìkan sì wà tí ń háwọ́ ju bí ó ti yẹ lọ, ó ní ṣùgbọ́n kìkì sí àìní. Verse 25, ó ní ọkàn ìṣoore ni a ó mú sanra, ẹni tí ó bomirin ni òun ti kára rẹ̀ ni a ó sì bomirin pẹ̀lú. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Pé ọkàn ìṣoore, ọkàn aláàánú a máa mú sanra, a máa mú tóbi. Ìyẹn túmọ̀ sí pé yóò sọ agbègbè rẹ̀ di ńlá. Bẹ́ẹ̀ni, àánú máa ń mú ní di ńlá, kì í sọ̀yàn dolòṣì. Ẹlòmíà ni ẹ má jọ sọ mí dolòṣì o, wọ́n ti kó bùkátà wá o, wọ́n ti gbé kí ni. Irọ́ ni, torí pé òun àṣírí àánú ni. Tó o bá ti ń ṣàánú, wàá máa di ńlá, wàá máa tóbi, wàá máa gbẹ̀gẹ̀dígẹ̀, wà gbogbo igi ayé rẹ ò ní gbẹ, nítorí o ò lè fún èèyàn ní nǹkan kan máa ṣépè fún ẹ. Bíbélì tilẹ̀ sọ, ó ní bí ebi bá ń pa ọ̀tá rẹ̀ fún lóúnjẹ, bí ọ̀fun bá gbẹ fún ní omi. Ó ní nípa ṣíṣe èyí, ó ń wẹ́ ẹyin náà lé lórí. Ẹ tún wo iṣẹ́ táàánú ṣe nìyẹn o. Pé tó o bá ń ṣàánú, ìfúrù kọ́tà ẹ máa jẹ nínú oúnjẹ rẹ kó tún máa gbógun tiẹ̀, ẹyin náà ló ń wà lé lórí. Àwọn àdúrà tó lágbára, the mystery of the prayer, nínú àánú nìyẹn. Bẹ́ẹ̀ tó o bá ń ṣàánú pẹ̀lú ẹ̀, wàá rí pé ó di dandan tọ́tà rẹ bá fi tó fi gbógun tiẹ̀, iná máa bà lé lórí, iná Olúwa gbódà. So àánú ó máa ń ṣiṣẹ́ ìsọnidí ńlá, kò ń sọ ní di olòṣì láíláí. Àánú máa ń sọ ní di ńlá. Jẹ́ kí n wá sọ fún ọ ọ̀nà tí àánú máa ń gbà wáyé. Ọ̀nà tó àánú máa ń gbà wáyé, gbogbo nǹkan láyé ló ní ọ̀nà tiẹ̀, ló ní protocol tiẹ̀ tó máa ń gbà wáyé. Nǹkan kan déédéé ṣẹlẹ̀, nǹkan wá accidentally, ó ní ọ̀nà, everything have a law. Bẹ́ẹ̀ ni wọ́n ní òfin tiwọn, gbogbo nǹkan ló ní òfin tó máa ń gbà wáyé. Àkọ́kọ́, nípa àánú tá a ti ṣe, àánú a máa wáyé, àánú a máa bẹni wò nípa àánú tí ìwọ náà ti ṣe. Àánú a máa bẹni wò. Ìkejì, nípa àánú tó ti ṣe sílẹ̀ fún wọn. Mo ti ṣàpẹẹrẹ lẹ́ẹ̀kan nípa àánú tá a ti ṣe sílẹ̀ fún, ṣàánú sílẹ̀ fún àwọn ọmọ rẹ, kí ìran àánú kó má bàa dágbére fún ìran tiẹ̀. So ṣàánú sílẹ̀, àánú tó ti ṣe sílẹ̀ fún wọn. Ìkẹta, láti ọwọ́ Ọlọ́run wá. Bíbélì sọ pé mi ò gbójú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́, níbo ni àánú mi yóò ti wá. Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá, ẹni tó dá ọ̀run àti ayé. Bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ yẹn ó máa ń wá látọ̀lọ́, nítorí pé Ọlọ́run ló ní ìrànlọ́wọ́ tó ga jùlọ, òun ló ní àánú tó ga jùlọ. Bẹ́ẹ̀ ni èèyàn lè ṣàánú fún yàn lóòótọ́, kéèyàn lọ tán kan máa sọ pé owó ló wá gbàjàre, ṣùgbọ́n Ọlọ́run ayérayé kò sí ni, àánú a máa wá láti pàṣẹ Ọlọ́run. Ìkẹyìn, nípa akitiyan rẹ,
Bíbélì sọ pé nínú làálàá ní èrè púpọ̀ wà. Nípa akitiyan rẹ ò kàn lè jókòó kó máa ní mo fẹ́ àánú wọ́n àkọ́kọ́ tó máa ṣe wọ́n àkọ́kọ́ ayé ti kọjá kéèyàn káwọ́ lọ́wọ́ kó kásẹ̀ lẹ́sẹ̀ kó kàn máa jókòó. Bẹ́ẹ̀ ni díẹ̀ Bíbélì sọ pé tán ẹ̀rùn lọ ìwọ ọ̀lẹ. So wá nípa akitiyan rẹ. Fún àpẹẹrẹ ọmọkùnrin kan ń ṣe kápẹ́ńtà, àwọn kápẹ́ńtà tó máa ń kan kínní ilé yẹn táìmù òjò ó ń ṣe làálàá yẹn lówó kan wá park torí òjò yẹn rọ̀ gan, so wá park sẹ́gbẹ̀ẹ́ pé kójò yẹn lè dákùn tó tún máa drive. Ló wá ń wo ọmọkùnrin yẹn bó ṣe ń ṣe làálàá nínú òjò yẹn, àánú wá ṣe pé ọmọkùnrin ló ń ṣe làálàá tó báyìí. Ló wá hàn nígbà tó wọ́n wà ní gíláàsì yẹn down díẹ̀, so ó wá ṣẹ́wọ́ sọ ọmọkùnrin yẹn bá lọ bá nínú òjò yẹn náà ni tó ti ń kan páànù yẹn. Ló bá lọ bá pé kí lẹ fẹ́ kí n ṣe fún yín sà? Ló bá ka owó, ó ka 15,000 ló bá fún un. Kí ni kí n bá yíra? Ó ní mo fún ẹ ní pé mo láìkì bó ṣe ń ṣàkitiyan. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ó ṣàánú ẹ̀ nítorí pé ó ń ṣàkitiyan. So akitiyan nínú akitiyan rẹ kì í ṣe nínú irọ́ pípa, olè jíjà, gbogbo àwọn kinní kan àwa lòṣòdì wa ló wà lábújá, ìyẹn kọ́ ló máa mú ẹ ráàánú gbà nínú akitiyan rẹ. Ìkarùn-ún, nípasẹ̀ àdúrà. Ìdí tó àdúrà fi wà nínú ẹ̀ ni wípé àwọn ẹ̀mí kan wà tí wọn kì í fẹ́ kí èèyàn ráàánú gbà. Ìdí ẹ̀ Bíbélì sọ pé ẹ máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. So nípa akitiyan rẹ, nípasẹ̀ àdúrà ó lè mú kí àánú kó farahàn. Ìmíràn ìkẹfà ó ní nípasẹ̀ ìgbọràn. Kò sí bó ṣe lè máa ń ṣe tó o bá ti fi ìgbọràn sí, àánú rẹ lè bọ́ sínú ajáde àpẹẹrẹ. Lórúkọ Jésù àánú rẹ lè bọ́ sínú ajáde àpẹẹrẹ. So o gbúdọ̀ ní ẹ̀mí tá à ń pè ní ẹ̀mí ìgbọràn. Bí lè sọ pé àwọn tá à ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà ńlá máa pè ní ọmọ Ọlọ́run. So o gbúdọ̀ ní ẹ̀mí ìgbọràn. O gbúdọ̀ máa gbọ́ràn ní tí Olúwa bá ti ní o ṣe nípasẹ̀ ẹ̀mí rẹ̀ tàbí nípasẹ̀ àwọn wòlíì rẹ̀. Ṣé ó lè wú ọ lójú, ó lè máa wú ọ lójú? Ẹ wo obìnrin opó Sárífátì yẹn, ó ní kékeré àkàrà yìí ló kù kéde àti àwọn ọmọ òun kọ́ òun jẹ́ káwọn dẹ̀ kú. Ṣùgbọ́n wòlíì yẹn sọ pé kọ́kọ́ ṣe kí ni o? Kọ́kọ́ ṣe tèmi náà. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì èké ló ti pọ̀ ń sìn tí ò jẹ́ káwọn èèyàn míì dá ohun Olúwa mọ̀ yàtọ̀ sí ohun Ọlọ́run, ohun èké. So ó kọ́kọ́ ṣe tèmi nítorí pé ọmọbìnrin yẹn gbọ́ ká ní kò gbọ́ràn ni àánú yẹn ò ní kàn. So ìgbọ́ràn ó ṣe pàtàkì lábẹ́ bó ti wù kórí. Jẹ́ fún ọ ní ọ̀nà àbáyọ. Ọ̀nà láti rí àánú gbà. Àkọ́kọ́, máa ṣàánú. Gbogbo àwọn ẹṣẹ àwúre à ń ṣe kinní kan, àwọn ẹrí lódò, à ń lọ takú sórí òkè, à ń lọ pàdé àdúrà àánú káàkiri. Ìyẹn kọ́ o, lọ ṣàánú. Irú pàdé àdúrà tó wù kó máa lọ, fi àánú sí. Nítorí bá ti ní o ṣe nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run o, lọ ṣe. Fàánú sí, máa ṣàánú fọmọdé, ṣàánú fàgbà, ọkùnrin, obìnrin, ọ̀dọ́, omidan. Ṣàánú. Ohun tó bà orílẹ̀-èdè jẹ́ lónìí, kò sáànú lójú ọ̀pọ̀ àwọn adarí wa. Bámbámú ni mo yóò máa ti débẹ̀ báyìí, wọ́n máa kó ìyá dẹ̀ máa já àwọn èèyàn. Ẹ wá ohun tí àwọn ọmọ èèyàn dà sí àdúgbò láyé, ẹ wo ohun tó dà sínú ayé lónìí. Wọ́n ti dìdàkudà nítorí pé ohun tó ní kọ́ lọ ṣe náà kọ́ lọ ń ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n kàn fowó ra mọ́tò jọ, wọ́n fowó kóbìnrin jọ, wọ́n fowó kólé jọ, wọ́n ṣàǹkó, wọ́n kó dé ìran tán tí mọ̀ bóyá ó máa wà láyé àbí ò ní sí láyé mọ́. Bẹ́ẹ̀ ni wọn ò bẹ̀rù ẹlẹ́dàá wọn nítorí pé kò sáànú lójú wọn. So ohun tí mò ń sọ fún ọ ni pé máa ṣàánú. Tó bá fẹ́ ra àánú gbà, máa ṣàánú. Ìkejì, gbàdúrà lòdì sí ẹ̀mí tí ń tako àánú lára rẹ. Gbàdúrà lòdì. Mi gbàgbọ́ nínú àdúrà. Ibi tá a dé lónìí àdúrà ló gbé wa débẹ̀. Gbàdúrà lòdì. Gbogbo àwọn ẹ̀mí tí ń tako àánú lára rẹ, gbàdúrà lòdì sí. Ìkẹta, máa béèrè. Ọ̀pọ̀lọpọ̀ ní ìgbéraga bó ṣe ń ṣàánú ta ni èmi lè fún wọn kọ̀bọ̀ kí wọ́n máa béèrè yẹn mi ò ṣe kinní kan síbi a máa complain pé òun ò rẹ́ni ràn án lọ́wọ́. Máa béèrè. Bíbélì sọ nínú Matthew 7:7 ó ní béèrè a ó fi fún ọ. So àwọn àánú kan máa ń wà nípasẹ̀ tó o bá béèrè wọn ò ní fún ẹ. Tó bá sọ pé ṣé kò yẹ kó mọ̀ kó yẹ kó ń fún mi ni. Ṣó wá jọ́ lọ́hùn ni? Ṣó jẹ́ olùmọ̀ràn ọkọ̀? Béèrè. Tó o bá ṣoore síbì kan, tó bá rí bọ́lọ́run ti gbọ́wọ́ ẹni yẹn ga ju tiẹ̀ lọ, o lè béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé lè ràn mí lọ́wọ́. So ìyẹn ò túmọ̀ sí pé o tọrọ yàtọ̀ sí pé èèyàn béèrè fún un téèyàn nídìí. Jésù Olúwa ló sọ fún wa bẹ́ẹ̀ pé ẹni bá béèrè ní rí gbà. Tó o bá fẹ́ rà àánú gbàǹgbà mi, béèrè fún. Má sọ pé tí o bá ti fún mi, mi ò ní fún. Tó o bá ti fún mi, mi ò ní béèrè lọ́wọ́ ẹ̀. Nígbà tó o bá béèrè lọ́wọ́ ẹ̀, wàá padà wá sọ́dọ̀ ta ẹ̀. So béèrè, a ó fi fún ọ. Ṣé ilé Ọlọ́run yìí nígbà mìíràn wà lára oríkì ẹ̀ ní awo nípa. Tó o bá béèrè nǹkan lóye á máa wù ẹ́, bọ̀ tó o bá béèrè á fún ẹ.
so béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó lówó lọ́wọ́ yẹn tó sọ pé ṣé kò yẹ kó mọ̀ pé yà ń jẹun ni, ṣé kò mọ̀ pé Ṣàngó mò ń gbé ni, ṣé kò mọ̀ pé Kòròdú mò ń gbé ni, ṣé kò mọ̀ pé mò ń Èkìtì ìlú ni mo wà ní ṣó yẹ kí n ṣe máa fi fóònù lékè lọ béèrè. Tí ò bá wá fún ẹ àmọ́ pé wọn fàánú ẹ̀ sí lójú ni ìwọ ló máa béèrè, wàá máa gbógun ti ẹ̀mí tí kò jẹ́ kó rí àánú gbà. So máa gbàdúrà lòdì sí ẹ̀mí yẹn, gbàdúrà lòdì sí ẹ̀mí tí ń tako olórí lára rẹ. Bẹ́ẹ̀ ni gbàdúrà lòdì sí, bá ti gbàdúrà lòdì sí kó béèrè. Èyí tó kẹ́yìn ó ní mo pè ní máa fi ẹ̀jẹ̀ Jésù bo ara rẹ. Ojoojúmọ́ tó bá ti jí máa fẹ̀jẹ̀ Jésù bo ara rẹ, torí gbogbo àwọn ẹ̀mí kan lọ tó ń bọ̀ nínú ayé, we are in the end time. So máa fẹ̀jẹ̀ Jésù bo ara rẹ, nítorí Bíbélì sọ fún wa wípé ẹ̀jẹ̀ Jésù ó ń fọn rere ju ti Ébẹ́lì lọ. So ẹ̀jẹ̀ yìí ló ní àánú jù, ẹ̀jẹ̀ yìí ló kó àánú mọ́ra jù. Ẹ̀rí pé téèyàn bá ti ṣẹ̀ tó bá ti fẹ̀jẹ̀ Jésù bora, tó ti bẹ̀rẹ̀ fẹ́jẹ̀ Jésù, kí ló máa ṣẹlẹ̀ yín ọmọ Ọlọ́run? Àánú máa dé. So ẹ̀jẹ̀ Jésù ṣe pàtàkì. Kò dìgbà tó bá dé ṣọ́ọ̀ṣì kó tó béèrè fún ẹ̀jẹ̀ Jésù. Any day, any time, any moment máa béèrè ẹ̀jẹ̀ Jésù. Tẹ́jẹ̀ Jésù bá ti ń wà lára rẹ, kò sínú máa attract àánú wá báyìí. Àwọn èèyàn máa rí ẹ, wọ́n á máa ṣàánú fún ẹ, wọ́n á máa ràn ẹ́ lọ́wọ́. Mo sọ bí wòlíì Ọlọ́run níbi tó wà yẹn, lọ rá àánú gbà. Wákàtí àdúrà láwa yìí, mo fẹ́ kájọ gba àdúrà láàárín ìṣẹ́jú. Ẹ pe orúkọ Jésù níbi tó wà, ẹ pariwo ẹ̀yin ẹ̀mí tí ń tako àánú lára mi, ó yẹ máa gbiná jáde. Ó yá máa gbàdúrà níbi tó wà. Ẹ̀yin ẹ̀mí tí ń tako àánú lára mi, ó yẹ máa gbiná jáde. Ẹ̀mí tí ń tako àánú, ó yẹ máa gbiná jáde. Ó yẹ máa gbiná jáde. Ìwọ ẹ̀mí tí ń tako àánú lára ọmọ obìnrin yẹn, lára ọmọkùnrin yẹn, lára màmá yẹn, lára bàbá yẹn, lára ọmọkùnrin, ó yẹ máa gbiná. Ẹ máa gbiná, ẹ máa gbiná, ẹ máa gbiná, ẹ máa gbiná, ẹ máa gbiná. Jésù Olúwa wa, àmín. Gbọ́ bí a ti ń gbàdúrà yẹn, mo rí ọwọ́ òkú. Ẹ pariwo eléyìí dáadáa pé ọwọ́ òkú lára mi tí òjò ṣàánú fún mi, ó yá ké jáde pẹ̀lú iná. Ó yá máa gbàdúrà níbi tó wà. Bẹ́ẹ̀ ni ó yá ọwọ́ òkú lára mi, ó yá ké jáde pẹ̀lú iná. Tó o bá fi àdúrà ìṣeré arán mi sí ọ ní o ò ní sọ pé àrùn wo lè ṣe òwá kọ́ sọ pé ọlọ́ kọ́ bí ara sí. ọwọ́ òkú lára mi, bẹ́ẹ̀ ni ó yá ké jáde lára mi, ké jáde lára mi, ké jáde lára mi, ké jáde lára mi. Ẹ̀yin ọwọ́ òkú lé bàbá, ẹ̀yin ọwọ́ òkú lé ìyá, ẹ̀yin ọwọ́ òkú lé àná, ẹ̀yin ọwọ́ òkú ọ̀rẹ́ àtijọ́, bẹ́ẹ̀ ni tí ń bẹ lára mi tí ń bá ayé mi rìnrìn àjò, ẹ̀yin ọwọ́ òkú ọkàn ọ̀run, ẹ̀yin ọwọ́ òkú ayé ọ̀run, ó yẹ máa jáde lára mi, ẹ máa jáde, máa pariwo níbi tó wà. Bẹ́ẹ̀ ni àdúrà kì í ṣe ohun tá à ń dádúró déèyàn, ó yẹ máa pariwo, máa jáde, máa jáde, máa jáde. Ẹ̀yin ọwọ́ òkú lára mi, ẹ jáde lára mi. Ẹ̀yin ọwọ́ òkú, mo pa láṣẹ, ẹ máa jáde lára mi, ẹ máa jáde lára mi. Jésù Olúwa wa, àmín. Ẹ pariwo lórí ìran kejì yìí. Bá a ti ń gbàdúrà yìí, mo rí ọ ní ilé ìwé àtijọ́. Ilé ìwé àtijọ́, ẹ pariwo. Bí ẹni téèyàn bá ti wà nírú àwọn situation ìran tó ń jáde yìí, kò lè jẹ́ káàánú kan ènìyàn. Ẹ pariwo, Olúwa gbé mi jáde nínú ilé ìwé àtijọ́ tá a dé ògo mi mọ́. Ó yá àdúrà dáa. Ó yá. Olúwa gbé mi jáde, gbé mi jáde, gbé mi jáde nínú ilé ìwé àtijọ́ tá a dé ògo mi mọ́. Ó yá Olúwa gbé mi jáde, ẹ̀mí mímọ́ gbé mi jáde nínú ilé ìwé àtijọ́, ilé àtijọ́. Bẹ́ẹ̀ ni tí ò yẹ ráàánú gbà, ó yá mo jáde tògótògó, máa pariwo, mo jáde tògótògó. Ọmọbìnrin máa gbàdúrà yẹn, mo jáde tògótògó, 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 mo jáde tògótògó. Jésù Olúwa wa, àmín. Bí a ti ń gbàdúrà yẹn lọ, a fi ìran ńlá kan wọ̀n mi. Mo rí tó kọ́ńtò ní bí ìgbà tó ń ṣe foundation lẹ́kan, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tí wọ́n kó ata sí ìsàlẹ̀ foundation yẹn. Ẹ pe orúkọ Jésù bí àrá. Ìpọ́njú tí ayé kó sí ìpìlẹ̀ ayé mi, ó yá iná gbé jáde. Ó yá àdúrà yẹn dà. Ó yá. Àánú lórí ìgbà tó fi bá mi pàdé láàárọ̀ yìí, ó yá iná gbé jáde, iná gbé jáde, iná gbé jáde, iná gbé jáde, iná gbé jáde. Ìpọ́njú tí ayé kó sí ìpìlẹ̀ ayé mi, tí mi ò fi rí àánú gbà lójú ọmọdé, lójú àgbà, lójú ọkùnrin, lójú obìnrin. Bí ọwọ́ síbi ìdodo yẹn kó máa pariwo, iná gbé jáde, 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 iná gbé jáde. Ó yá gbogbo ìpọ́njú tí ayé fi sí ìsàlẹ̀ mi, tí ò jẹ́ kí n rí àánú gbà, iná gbé jáde. Jésù Olúwa wa, àmín. Ẹ gbọ́ dáadáa. Gẹ́gẹ́ bí iná sí Ọlọ́run bá ti ń gbàdúrà yẹn, mo rí ẹ̀mí eégún tí ń tẹ̀lé ènìyàn bíi 13 bá ti ń gbàdúrà yẹn. Ẹ̀mí eégún tẹ̀lé àwọn ènìyàn. Ẹ máa pariwo, pápáwọ̀ tó bá jẹ́ pé wọ́n sin eégún, wọ́n ṣẹ́ ìṣẹ́ eégún nílé yín. Ẹ gbàdúrà yẹn dáadáa. Tí wọ́n bá tiẹ̀ wá ṣẹ́ eégún nílé tí ó ṣeéṣe káyé ràn tẹ̀lé ọ, ẹ pe orúkọ Jésù, iná dá padà. Eégún tí
tí ń tẹ̀lé ayé mi kiri, tí ń lé aláàánú, tí ń lé olóore, tí ń mú kí àwọn olóore kẹ̀yìn sí mi, ó yá iná máa dá padà, máa pariwo iná dá padà, 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 ó yá ìwọ la rán mi sí, iná máa dá padà, iná máa dá padà, iná máa dá padà, ẹ̀mí ègún èyí tí ń tẹ̀lé mi kiri, ó yá iná Olúwa dà, iná Olúwa dà, Jésù Olúwa wa, àmín. Wọ́n fẹ́ kó gbàdúrà yìí dáadáa. Àdúrà yìí wàá gbà, wàá fi ṣe ìṣòro, but wàá pè fún ọ pẹ̀lú Psalm 35:23, Psalm 35:20. Bí Olúwa ti fún wọn mí ni mo sọ fún wọn yìí o, gẹ́gẹ́ bí Násírì láti ọ̀run wá. Bẹ́ẹ̀ni, Psalm 35, Psalm 23, Psalm 35, Psalm 23. Ẹ pariwo àdúrà yìí pé kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn àánú tó ti tì, ó yá máa ṣí. Ẹ̀yin kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ ni tó máa ń ṣí ilẹ̀kùn àánú tó ti tì, ó yẹ máa lọ ṣí. Bí mo ti gbọ́ nìyẹn o, ó yẹ máa ṣí. Ìgbà 7 ló máa gbàdúrà yìí, ó yẹ máa ṣí, 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 ó yẹ máa ṣí. Jésù Olúwa wa, àmín. Ìgbà 7 ni kó gbàdúrà yẹn. Ìgbà 7 ni kó gbàdúrà yẹn pẹ̀lú sáàmù tí mo fún ọ yẹn. Ó yá pariwo àdúrà kan tó kù yìí, sọ pé áńgẹ́lì àánú o, ó yá yà sọ́dọ̀ èmi náà. Ó yá áńgẹ́lì àánú yà sọ́dọ̀ mi, yà sọ́dọ̀ mi, yà sọ́dọ̀ mi, yà sọ́dọ̀ mi. Gbàdúrà yẹn dáadáa, áńgẹ́lì àánú yà sọ́dọ̀ mi, áńgẹ́lì àánú yà sọ́dọ̀ mi. Jésù Olúwa wa, àmín. Ó yá na ọwọ́ rẹ sí ojú amóhùnmáwòrán yẹn. Mo sọ bí wòlíì Ọlọ́run, gẹ́gẹ́ bí Násírì láti orí wá, gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run tòótọ́ tí ò dá òkùnkùn pọ̀ pẹ̀lú ìpè rẹ̀. Mo sọ wípé áńgẹ́lì aláàánú tó kẹ̀yìn sí ẹ, ó yá kó kọjú sí ẹ. Àjọ àánú tó yẹ kó dá fún ọ láyé, bẹ́ẹ̀ ni tí wọ́n fi ń dùn ọ́, ó yá kó kó àjọ àánú yẹn fún ọ. Nínú oṣù keje yìí tó jẹ́ ìgbà àkọ́kọ́ nínú oṣù keje, bóyá ìwọ làjọ ẹ̀rí kọ̀, ìwọ làjọ àánú kàn, aṣọ àánú tán bọ́ lára rẹ, iná dá padà. Gbọ́ ọwọ́ tí ń bọ́ṣọ àánú lára rẹ tó mú kó máa bára rẹ ní ìwò yẹn, ọwọ́ yẹn gbẹ dànù. Gbogbo àwọn màláíkà ibi tí wọ́n rán sí ọ pé kó máa lé àwọn màláíkà àánú kúrò lára rẹ, lórúkọ Jésù ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ iná mú wọn. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọ̀run àpáàdì tí wọ́n fi ń na olóore mọ́ lára, lórúkọ Jésù ó yá ó já sí wẹ́wẹ́. Látòní lọ rí àánú gbà, òjò àánú kó rọ̀ lé ọ lórí. Gbọ́ òjò àánú mo ní kó rọ̀ lé ọ lórí, ilẹ̀kùn àánú rẹ ṣí lónìí. Látòní lọ ó máa rá àánú gbà, kò ní burú fún ọ, ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀. Ìpàdé àdúrà àti ìwàásù yìí yóò máa wáyé ní ojoojúmọ́ gẹ́gẹ́ bí àṣẹ Olúwa. Ọlọ́run ìbá ní ṣe nǹkan mi ò ṣe òun ló gbé mi jáde. Ó yá lọ àsìkò tí tó jẹ́ kí ayé tún gbóhùn rẹ̀ lẹ́ẹ̀kan sí títí tí òun fi padà dé. So ìpàdé àdúrà yóò máa wáyé everyday, á dẹ̀ máa wáyé ní live. So àwọn ohun tó ń kọjá lọ lórí screen yẹn, so òun ni ẹ máa follow wa. Ìwọ tó fẹ́ àdúrà tàbí tó fẹ́ ìgbaninímọ̀ràn, so o lè pè wá sí orí àwọn ohun tó ń kọjá yẹn. So ẹ jẹ́ kí a máa ṣe àmúlò rẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Bákan náà ẹ má jẹ́ ká gbàgbé pé àdúrà tí mo fún wa yẹn, ẹ jẹ́ ká gbà. A ó tún máa pàdé ní àárọ̀ ọ̀la ní agbára Ọlọ́run. So màá dẹ̀ fẹ́ kí ẹ máa like ẹ kẹ́dẹ̀ máa subscribe fún àwọn channels wa yìí, nítorí pé wà máa rí ẹ̀rí. Tó bá ti wá ní ẹ̀rí, máa tẹ̀sí ẹ̀rí ẹ̀ sí wa tàbí kó máa pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, kó share ẹ̀rí rẹ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Lè sọ pé a ṣẹ́gun wọn nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wa àti ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, nítorí pé wọn kò fẹ́ ẹ̀mí wọn títí dé ikú. You are blessed in Jesus' name. Amen.